A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Two Islamic leaders, scholars, with the same goal. Tẹ́lẹ̀ ń pèèyàn sí pé dáwà. Ìkan wá gbé kan lọ sí ilé ẹjọ́. I want you to remember, Islam commands truth. Baseless accusations are haram. Accuse Ustaz Jamiu Adegunwa. Ẹ ló ń defame yín lórí page kan. Wàbíyà, whatever the page is. Whereas, ẹ ti accuse a lot of people. Ipe wọ́n defame yín lórí same page yìí. Gbogbo wa la mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń kó jọ síbẹ̀ ẹ̀ ń jọ ni. Ustaz Jamiu Adegunwa Labaika the Christ. Kọ́ ló ní page tẹ́ ẹ̀ ń sọ yìí. Ẹ wá gbé irọ́ ẹ sọ di tòtítọ́. Ẹ wá ń post lójoojúmọ́. Olórí ìjọ ń ṣe, àbúrò ìjọ ń ṣe. Ṣé n tí Islam kọ́ wa nìyẹn? I want you all to remember, in Quran 49 verse 6, ó ní pé verify before you speak. Gbogbo ẹ̀yin tẹ́ ń comment, ẹ má fi comment bá yé àwọn ọmọ yín jẹ́. Gbogbo nǹkan tẹ́ ẹ rí lórí social media kọ́ lóòótọ́. Majority of what they were showing you are being doctored. Èyí tó wá dùn mí ń bẹ̀ every day an update. Ẹ gbé èèyàn. Oh, wọ́n ti wà ní kinní kan, ó ti wà ní kinní kan. Àti ẹ̀túríjọ́ tẹ ló ń bẹ̀ yín. Where, when? Àwọn èèyàn wá ń ṣépè lọ. Ṣé èèyàn àfáà tẹ́ ń káwọn ọmọ wa ní kéwù lélẹ́yìí tẹ́ ń ṣépè yìí? Àwọn wo ló ń káwọn ọmọ wọn lọ lé kéwù yín gan-an? You guys don't know internet will never forget? Ẹ wá ní Jamiu Adegunwa ṣe èpè. Ẹ gé ni now, ẹ play gbogbo the whole Kini. Because ẹ ti parọ́ mẹ́ni títí. Then ẹ̀wọ̀n yín brother. Tẹ́ ẹ tún gbé kinní kan síbẹ̀. Ẹ gbọ́ nǹkan tí Jamiu Adegunwa ń sọ o. Captain tẹ́ lò tó ń record Ustaz Jamiu Adegunwa na where? Ṣẹ́rí ẹ kàn ń shoot ara yín ni. Ẹ mọ̀ pé eégún tó bá kọ́kọ́ jó ìran ló máa wò last. Ẹ máa ṣe lọ ṣẹ́rí gbogbo bẹ́ẹ̀ ṣe rò pé ẹ̀ ń ṣe yẹn. Ẹ máa continue. Bàbá wa àkànbí ọmọ lódòdẹ. President Bola Ahmed Tinubu. Ẹ dákun ẹ gbà wá. Islam ní Nigeria zone 11 náà ń kó gbogbo everybody lọ o, ẹ gbà wá. Everybody zone 11 ni o. Zone 11 wọ́n ti láwọn èèyàn ń bẹ̀ o. Ojoojúmọ́ ayé ni ẹ gbà wá lọ́wọ́ wọn o.